Ijesha ní òre Ijesha ní mèrè o Ijesha ní òre o èrà sí ọ̀pọ̀ ọ̀gbàràkùnrin kẹ́mọ́ yá o Ijesha ní mèrè o ọmọ wa o bòkúnrẹ́ mi Ijesha ní mèrè o ògèdègbé agbókùngbòrò Ijesha ní mèrè o ọmọ làbákẹ́ bíbí ńlá bíṣù mọ́ kòkòrò bá a ṣe bóde ẹ̀yìn mọ́ sọ́sọ́ wàláhì wọ́n bí mi méjì ẹnu mi ni Adéoyè Samson báńjọ sọ́ọ́rí pé mo wà lọ́dọ̀ rẹ̀ àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ṣẹ́ ọmọ mi lọ lọ́dẹ́kun máa gbẹ́sẹ̀ bàtà nìkọ̀ọ̀kan ojúmọ́ tó mọ́ lóde tó ní ojúmọ́ rẹ ni ojúmọ́ tó mọ́ lóní kó sàn ọ̀ṣọ́wọ́ ire gbogbo àìtètè ní ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ilé ọkùnrin mẹ́ta àtàbọ̀ tí wọ́n pè lẹ́yìn kan ṣoṣo ọmọ ẹ̀ka bíi 1 million ọ̀rẹ́ tèmi là bá kí akéwì gẹ́gẹ́ ni èmi kọ́ ni mo rọra mi wá bí o ẹni bí ẹni èèyàn bí èèyàn ló gbé mi wá bí ó ní làbákẹ́ mọ́ bá mi kọ́ máa dé òye kórì rẹ̀ ó wú kórì rẹ̀ ó ní ìdè Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílé òbí ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ Ìjẹ̀ṣà òrìdì ìsáná ilé lẹ́rú ọwọ́ àti múnáròkó olóbì kan òwòwòwò tìrìwò olóbì kan òwòwò tìrìwò obì tó bá fẹ́ tẹ̀lé a máa wọ̀ sápò ẹni Bánjọ Adéoyè Samson ìwọ lọmọ olóbì kan àjáfọwọ́rẹ́ àwọn díẹ̀ lọ́mọ obì tó bá fẹ́ tẹ̀lé a máa wọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ̀lé a wọ̀ sínú gbó ẹranko burúkú ní fírù wọn jẹ èmi ò jẹ́ kàgbà Ìjẹ̀ṣà kí n mọ́jọ bí tó gbó kíra tọ́gbọ́nrà ló ní ọgbọ̀bì ọ̀hún lọ́wọ́ mi Ìjẹ̀ṣà òṣèré bọ̀ nílẹ̀ obì ọmọ ògèdèǹgbé agbógungbòrò àdì kàkàkàkà lójú ogun ìran Ìjẹ̀ṣà níṣẹ́ tòlótòló ẹrú bàbá rẹ̀ níṣẹ́ pẹ́pẹ́yẹ ọmọ mi lọ ládàkú máa jẹ gbádùn ara rẹ̀ lọ ọmọ ọlọ́run wà ní mò ń ké sí o màmá rẹ̀ lábí a máa bọ̀ já gbọ́rọ̀gbọ́rọ̀ iṣẹ́ ìyá ń ṣe lára ọmọ kéré mi kọ́ màmá tèmi là bá kí akéwì gẹ́gẹ́ ni ọtí wá aṣọdún èyí o àtúndọ̀ péjú ṣe tẹ̀mí sí lágbára lóhùn ọba pọ̀mọ̀ pọ̀ mẹ́rin ọ̀sìn gbóhùn erin làbákẹ́ alára àgbà yídá ló ń kí ọ lọ́wọ́ èmi ńlá pàdé èdè mọ́kútà Bánjọ kú ọdún.